Ògo Ìlọrin nù. Ògo Ìlọrin ló wá represent gbogbo tí ń jẹ́ mùsùlùmí ní àyín. Bàbá odò yìí ìjẹ́ látàyè dáyé ni wọ́n ti ń bọ odò yìí. Àbí ó kàn lálẹ́ wù lójijì ẹ̀kàn rí pààrọ̀ yẹn kàn wá bẹ̀ náà. Ọlọ́run kò jẹ́ kí a rí yín pẹ́. Àmín. Béèrè tí ẹ béèrè ní ọwọ́ mi yẹn ń dáhùn níwọ̀nba. Masha Allah. Inshallah gẹ́gẹ́ bí ẹ ti wá sọ pé àádọ́dọ̀ bàbá Magaji àwọn wà dáhùn rẹ̀ yẹn. Masha Allah. Gẹ́gẹ́ bí pé kódà bí a bá tiẹ̀ jẹ́ ìmáàmù náà Ànábì ní barakatukum inda kubarahikum. Masha Allah. Àwọn lójú wọn tó àwọn lójú wọn tó ó yà tó jẹ ìta. Allahu Akbar. Àmọ́ látijọ́ tí a ti ń lọ béèrè tán lọ́wọ́ wọn. Masha Allah. Torí àwọn náà wọ́n gbaṣẹ́ fún àwọn àgbàlagbà ni. Masha Allah. Àwọn náà wà láwọn àgbàlagbà àwọn náà tó gbaṣẹ́ fún àwọn àgbàlagbà láti ibi títí wọ́n ń bọ̀ wá mùsùlùmí ní gbogbo wọn títí dòní. Allahu Akbar. Láti ibi títí ń bọ̀ wá wọ́n ní wọn bọ́ọ̀dì. Allahu Akbar. Wọn tí àpẹẹrẹ tí wọ́n láwọn rí ń gbà kan ní pé ó ń kálukú máa wá ń wẹ̀ lódò ó sì ń gbà jẹ́ ìṣe pé bóyá aburú kan bẹ́ẹ̀ bí pé kéèyàn wẹ̀ kéèyàn kò mẹ́. Allahu Akbar. Ibi wíwẹ̀ àwọn làwọn ti rápẹ́ àwọn kan tí wọ́n ń wá ìwẹ̀ làwọn rò pé wọ́n wá ń wẹ̀ pátá àwọn fi àlàáfíà lẹ̀ àwọn abẹ́nìkan kí ló ń ṣe bí òun kan àwọn tí wọ́n rí pé ìmúra rẹ̀ ti kó fẹ́ wá má débi yìí má. Allahu Akbar. Ẹnu àpẹẹrẹ kan tí a gbọ́ lẹ́nu bàbá wa Magaji pé àwọn rírí nù. Allahu Akbar. Lẹ́yìn pé èèyàn ó wẹ̀ ó mú ó ṣàǹfààní bẹ́ẹ̀ kò sí nǹkan kan táwọn gbà láàyè láti pé èèyàn máa wá bọ ìyẹn mọ̀jà àfi tá a rí ní ijó ní tí gbogbo ayé rí pé àwọn fẹ́ wá bọ àtìgbà wọn náà ti wá gbé gbèsè ìpìtọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá láníyàn kí wọ́n fẹ́ wá bọ odò yìí wọn à bọ́ rí o. Ọlọ́run bá wa san ilé san rè. Yorùbá máa sọ wípé àrọ́bá ni bàbá àtàn. Èyí tẹ́ wíwùn náà ìtàn ni bàbá àtàn ni torí pẹ́nu àwọn àgbàlagbà lẹ ti gbọ́ kì í ṣe pé ẹ̀rọ ọ̀rọ̀ gidi ni. Alhamdulillah gbogbo ayé tí ń wò wá káàkiri afẹ́kẹ́ bá wa share fídíò yìí dáadáa kí gbogbo ayé rí wípé because flyer yẹn èèyàn tó sẹ́ndẹ̀ sí mi pé nílọrin ẹ ti padà aláwo kí wọ́n máa ṣẹbọ nílọrin wọ́n sẹ́ndì flyer yẹn sí mi kódà láti diaspora wọ́n sẹ́ndì ẹ̀ sí mi ní kò lè wáyé kí wọ́n máa wà lọ lè ṣe fídíò kan kọ̀rọ̀ kan tó wà láwọn sọ ọdún tí mo gbà yíwá pé ìṣẹ̀ṣẹ̀ ti wù nílọrin kò lè wù kò sì ní wù láyé albarkola la ilaha illallah so láàbí ṣe fídíò yìí gbogbo mùsùlùmí tí islam bá jẹ ológun bá wa share fídíò yìí dáadáa jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nílùú Ìlọrin kò sì ní sí albarkola la ilaha illallah bàbá Lágòrò ẹ̀yin náà ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹ bá wa dá sọ̀rọ̀ yìí kí lẹ ní sọ fún gbogbo ayé lórí ọ̀rọ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ tèmi ni Alfa Lukman Baba Lágòrò lókolówó tó sọ Baba Lágòrò àgbà ń bẹ nílé. Masha Allah. Ọlọ́run bá akẹ́ ọba tàná kọ́ dá àbàtọ̀ nínà sí. Àmín Allah. Mo kí ọmọ ìyá mi Ìmáàmù Oyèmọjà mo wá kí àwọn aráàlú gangan tẹ́ bá wo bẹ̀rẹ̀ nísìn ẹ rojú bí èédú kan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Látìgbà tí a ti pè wọ́n pé àyè mọ̀ wọ́n lè jí wá láàárọ̀ àbí kí wọ́n wá ní àṣùbà àtàlẹ́ àná làwọn ti wà níbẹ̀ tí wọ́n ti ń dárun mọ́jú pé wọ́n lè wá lóru tí àwọn sì jẹ́ ọmọ ìlú gangan ẹ rí i pé àwọn mùsùlùmí àyè sábà kò sí ìrántí ìparọ́ àwọn bọ́ọ̀ bá ṣe rí là máa ń sọ àbá ìmáàmù sọ yìí pé ọmọ àbá ń bá nílà wọn àmọ́ àwọn ọlọ́run fi ṣe mọ́mù bíi so àmọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú gangan tí wọ́n àfáwà Adam àti ẹja kò lọ́nà àfáwà ara tí omi yìí ara tómi yìí ara àǹfààní tómi yìí ń ṣe òun lẹ rí ọjírì àwọn tó ṣe blọọkù ni àwọn tí wọ́n mọ̀lé ni tí wọ́n rẹ̀ lé ní kálukú wa máa pọ̀ mí bíi ara àǹfààní tómi yìí ń ṣe ara àǹfààní tóun ń ṣe nu. Ẹ̀rí báyìí ní sí pé àwọn wá fa omi tí wọ́n fẹ́ lò tí wọ́n ní. So tẹwàá nínú lẹ́yìn ń bọ̀. Ẹ máa dá dọ̀tí sínú ẹ̀. Ẹ máa dá dọ̀tí sínú ẹ̀. Èyí ń bá òun. Àwọn tí wọ́n sọ́bẹ̀ mọ́júmọ́ nì tó dá wọn lójú pé ẹnìkan kan wá. Odò wá pọ̀ láyé. Ìyẹn lè wà ní ìlú mi gan tí ó sì yí pé odò ń sàn lọ tí ó dẹ̀ máa ṣe àyè ẹ̀wọ̀n ń ṣẹbọ wọn ò sì kúkú ní kọ́ sí yóò bá ti sọ pé Ìlọrin tẹ́ ní káwọn ọmọ wáyé o wọn làwọn ti wá táwọn ti ń ṣe yìí o tó bá yẹ pé dájúdájú o àwọn a sì gbọ́ lọ́dọ̀ mọ́ gbọ́ lẹ́nu Baba Magaji
Iyemọja pé Iyemọja ò sí nílùú mi ní gbogbo ayé yìí lẹ́yìn ibi yìí nìkan. Mo tó wá ní tó bá jẹ́ pé bìkan lọ́ba sàn lọ́nkọ́ wọn ni ọlọ́sàn ọjà mòrò ni kò síbi kankan tó já sí. Allahu Akbar. Ìpè ibi yìí náà ni wọ́n fi sọ Iyemọja. Ọ̀dà kí lọ́wọ́ fàjẹ́ fi ń pè ní Iyemọja. Òun ni wípé tí ẹ bá mọ̀ yẹn wò pé ìpìlẹ̀ àwọn bíi pẹ̀lú àwọn ìdí àpẹ́ ìṣepọ̀ ń bẹ ní àárín wọn. Mo ní lọ bẹ̀rún tẹ́lẹ̀. Ìṣepọ̀ ń bẹ ní àárín wọn. Bí wọ́n bá wá ń kí àwọn ìdí àpẹ́ àwọn ni wọ́n máa ń kì ní ọmọ Iyemọja. Iyemọja ló ní ìdí àpẹ́. So àwọn àrí wípé tá a bá wá wò pìlẹ̀ àwọn ìdí àpẹ́ kó tó di pé sí Àlímì dé. Ó dàgbé àpò wọn ọmọ tí ń jẹ́ pé wọ́n takò sí lámà àwọn ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ rí i pé mo sọ kíní kan pé gbogbo ọmọ Yorùbá àlè tá a bá gbọ́n dáadáa àwọn pẹ̀lú Lárúbáwá làjọ jẹ́ràn kan náà. Èyí tẹ́yìn náà sọ pé ìyẹn ọmọ tọ̀hún wọn bí wọn bá fẹ́ sọ ìtàn ìlú rẹ̀ gẹ́gẹ́ tó bá fẹ́ sọ tí ó kún náà dáadáa ọmọ pé láti ilẹ̀ Lárúbáwá ni wọn náà ti wá. Torí gbogbo ọ̀rọ̀ táwọn sọ láyé àṣàríyà rẹ̀ Lárúbáwá là fi ń sọ. Tọ́wọ́ ti fẹ́ sọ Yorùbá tó sọ gbẹngbẹngbẹngbẹ dáadáa yóò ní Lárúbáwá nú tó jẹ́ sí pé kò wá sí nǹkan mi tó lè fi tú lẹ́yìn èdè Lárúbáwá hùn bí bẹ́ẹ̀ tó bá fẹ́ ríra ẹ̀ dáadáa ọmọ wípé ìran Lárúbáwá ní Yorùbá náà tẹ́lẹ̀ Amẹ́ríkà níbi ò tó dé Yorùbá Lárúbáwá náà lẹ́sìn míì tí wọ́n ń sìn nígbà tí ò yé wọn torí wípé àwọn kan bẹ tẹ́ pé tí wọ́n bá là nẹ́bì tí wọ́n fi kú tí wọ́n rà nẹ́bì kan ní mẹ́sẹ̀ tá a kàn fún wọn àmọ́ tó lọ́ba ti rán ohun jíṣẹ́ fún tí wọ́n ti wá jíṣẹ́ fún ṣíṣe lẹ́yọkọ̀ tẹ̀lé kí bàbá àṣẹ Àlímì kó tó di wípé wọ́n fẹ̀sìn rìn lẹ́yìn yẹn nílọrin wọ́n sì àwọn náà mọ̀ pé Ọlọ́run bẹ báwọn àwọn Lárúbáwá náà sì mọ̀ pé Ọlọ́run bẹ Ọlọ́run ni gbogbo wọn wá kí wọn ò wá mọ ibi tí wọ́n wà sí. Ta ló fi mọ̀ wá? Tí wọ́n tani ó fi mọ̀ wá ni wọ́n fi ń pe kinní kan ní Ọlọ́run gbà náà àwọn náà fẹ́ gbà pé Ọlọ́run kan bẹ nígbà tí wọ́n wá rí gbà èyí tẹ́ ń pè lọ́lọ́run yìí kọ́ lọ́lọ́run wọ́n sì jáwọ́ kó ń bẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni lọ́rí náà rí. Ìdí àpẹ ẹ lè máa sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ìdí àpẹ ò yẹ ṣe Mùsùlùmù láti ilẹ̀ nígbà tí sí Àlímì èdè tí wọ́n mọ̀ wípé Ìsìlámù kan tó ń bẹ níjọ́ tí ẹ ti gbà pé Ìsìlámù tó ń bẹ níjọ́ òun náà làwọn ìdí àpẹ náà ti ju. Mo ti ṣe bọ́ mọ́. Bẹ́ẹ̀ wá ní Iyemọja yìí nígbà Iyemọja náà wọ́n ti ń bẹ tipẹ́tipẹ́ níjọ́ tí Ìsìlámù ti dé ni wọ́n ti rò pé tó kò sí nǹkan tí ń jẹ́ Iyemọja Ìsìlámù ni àwọn ń ṣe so ìtí ọ̀wá kàtẹ̀ wá sọ wípé ọba tẹ̀ wá sọ wípé ìwọ ti gbọ́ nínú tàbí pé wọ́n ti bọ Iyemọja nígbà tí wọ́n èmi babalábá tiẹ̀ gẹ́gẹ́ ṣẹlẹ̀ tí báwọn nísìn Ìsìlámù ti wá dé àwọn èèbó wọ́n ti wá jẹ́ ẹja gbé lọ àwọn ti gbé lọ tipẹ́tipẹ́ àbíbọ̀ ọ̀dà wíwọ́n mi lẹ́ẹ̀kan. Àwọn ọmọ tí wàá gan ọ̀gbọ́njú bá àwọn bàbá tiwa náà sì gbọ́njú bá láti láéláé tí odò òun ti ya tó ti disturb ni wọ́n ti gbé Iyemọja lọ ti pẹ́. Wọ́n ṣe kí ni? Wọ́n ti gbé Iyemọja lọ ti pẹ́. Wọ́n ṣe kí ni? Iyemọja lọ ti pẹ́. Ọ̀fun dáadáa ni. Kèé sóòsà tí wọ́n ń bọ ẹja màmíwọ̀ta ni wọ́n rí bí omi òun àgbàdo yìí ti rí náà ti ya omi òun sí mọ́ọ̀rọ̀ lóyìí ti lọ mọ́ọ̀rọ̀ látọ̀dún tí ti ń bẹ tó dòun sì ti gbẹ the same kò exist. So òfurufú ni wọ́n ń bọ so kò sí ẹ̀kẹ́ tí ń jẹ́ pé wọ́n bọ Iyemọja níbí báyìí so èmi gẹ́gẹ́ bí ọmọ bàbá Mọ́gàjí tòní ní Iyemọja kò sí ẹ̀kẹ́ tí ń jẹ́ Iyemọja bíbọ mùsùlùmí ni bàbá tó bí wa mùsùlùmí ni ìyá tó bí wa àwọn bàbá tó bí àwọn bàbá wa mùsùlùmí ni Iyemọja tó sì wà Iyemọja pọ̀ a ní Iyemọja Gídádò a ní Iyemọja Àìkọrẹ a ní Iyemọja pọ̀ gan so gbogbo Iyemọja yìí tó jẹ́ ẹ̀ka mùsùlùmí ni gbogbo wa ojú kan yìí náà la sì wà a sì pa àlàpọ̀ pẹ̀lú àwọn ìdí àpẹ́ so lẹ́yìn ìdí àpẹ́ àti Iyemọja kò sílùú mi mọ́ ìdí àpẹ́ tàná lọ́sẹ̀ àwọn bàbá àwọn ìyá ti wá lẹ̀ torí àwọn Iyemọja wá ń bíbà yìí wọ́n fún àwọn bàbá ìdí àpẹ́ àná ńlá ìyàwó tí ó ṣe Mọ́gàjí Ààrẹ kọ́dà àwọn ọmọ òun náà sì ń bẹ dùn ní láàánú lẹ́tọ̀ọ́ sí Mọ́gàjí Ààrẹ lónìí so ní Iyemọja àti ìdí àpẹ́ yìí kan náà làwọn àyè ti di mùsùlùmí so abẹ́ àbáwá ọba àlọ́rin náà láti wà. ẹgbẹ́ سيف والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. ìdílé mẹ́ta ìbọ̀lọ́ntì ara la nígbà tí a bá mọ́ mú pè mí
torí mi ní vice chairman community lẹ́yìn tí pè mí pé tọ̀ báyìí nìkan tó fẹ́ ṣẹlẹ̀ mo dẹ̀ ti organize àwọn boys látànáhùn láì ti wà ní ibi báyìí àwọn tí rí places. ẹ ṣeun alhamdulilayi Ọlọ́run bá wa san yín lẹ́san rí. mo fẹ́ yọ pọ́ìntì kan jáde nínú ọ̀rọ̀ torí mo rántí pé ńgbà tí wàhálà àtijọ́ sí ṣẹlẹ̀ àwọn kan nílẹ̀ Yorùbá báyìí tí wọ́n ń kọ́mẹ́ǹtì ó rẹ̀ ẹlòmíì call látòrí WhatsApp ẹlòmíì pè mí direct call wọ́n wá ń béèrè lọ́wọ́ wá pé náà ẹ̀yin Ìlọrin yìí ẹ ní wàhálà o ẹ pé nǹkan ní Iyemọja ṣé ẹ mọ̀ wípé ó belong sáwọn olóòṣàánú mo ní ẹ ṣe mistake bàbá alágòrò tí wàá yanjú ẹ̀ wọ́n ti jẹ́ ká mọ ibi tí orúkọ ọ̀hún ti ń bọ̀ fún fàánì ẹ̀yin tẹ́ ń béèrè nígbà òun èmi náà dá wọn lóhùn nígbà òun náà àmọ́ lónìí ìwọ̀n ẹ̀ka tó ń sọ torí ẹlòmíì tó tó ṣẹ̀ṣẹ̀ máa wò wá Ìlọrin ní kíní kan tọ́lọ́run fi ṣàánú wa ńlẹ̀ yìí ìran kọ̀ọ̀kan tí ń bẹ lọ́rin tí wọ́n fi tẹ̀ lọ́rin gbogbo ẹ̀ pátá ló ní orúkọ tí wọ́n fi ọ̀nà gbogbo àwọn tí wọ́n jẹ́ ìpìlẹ̀ ọ̀hún ibi tí ìmọ̀ jẹ́ Iyemọja tó sọ odò Iyemọja ìmọ̀ fúnlù lórúkọ Iyemọja wọ́n fi ọ̀nà bàbá wa ọlọ́lá wa Àfọ̀njá wọ́n fi ọ̀nà wọn pípé ìkan gbòógì nínú àwọn tí wọ́n tẹ̀ lọ́rin ni bàbá wa Àfọ̀njá táàrin wọn ò sì dàrú pẹ̀lú iléeṣẹ́ Àlímì ó láwọn àyè kan tá a gbọ́dọ̀ máa sọ lórúkọ tiwọn náà lẹ́ẹ̀fì rí Iyemọja ẹ wo bàbá lẹ́ẹ̀fì rí Adífá sẹ́tígẹ́ẹ̀tì gbogbo àwọn orúkọ kọ̀ọ̀kan àwọn tí wọ́n jọ ṣe wàhálà àátẹ̀lú ẹ wo Gèrè Àlímì odidi róòdù ńláńlá kan ní Ìlọrin odidi hospital kan ní jẹ́ Gèrè Àlímì hospital odidi róòdù ńláńlá kan ní jẹ́ Gèrè Àlímì olódidi skul tó ń pè ní Sheikh Abdul Qadiri nílọrin yàyìn tí ń já ATC tẹ́lẹ̀ gbogbo náà kan yẹn ó níbi tó ń sọ ní Olúṣọlá Sàràkí road Salati àdúgbò tó ń sọ gbogbo odidi Sakama street rẹ́rìhùn tẹ́ bá pẹ̀ ọ̀kadà tẹ́lẹ̀ lọ Sakama odidi street kan ní Sakama àwọn kan ló ṣe wàhálà tí wọ́n fi gbórúkọ ń jáde tẹ́lẹ̀ ní Sheikh Sakama street tí wọ́n fi fún wọn ní odidi street kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn bàbá alágbọ̀n ní ìsìn tẹ́ bá pẹ̀ ọ̀kadà pé àgbòrò ní ń lọ wọ́n ń gbé yín lọ ni tó bó ti wà nù bẹ́ẹ̀ ẹ̀yin lọ agbójì àwọn àgbàlagbà kan ní ń jẹ́ bẹ́ẹ̀ tó nídìí eléyìí gbogbo ẹ̀yin náà béèrè pé wọ́n ṣe sọ ní Iyemọja nígbà tẹ̀mọ̀ pé kò bìlọ́ǹgì sí àwọn olóòṣà ìdínú gbogbo ẹni tó ń béèrè béèrè. ní àfikún ọ̀rọ̀ yín ẹni gbọ́n àwọn fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ wá ní pé wọ́n ní ẹ̀yin Ìlọrin ẹ̀yin gba àlejò kò sílùú tó gbàlejò tó Ìlọrin